Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد T-Rain on the mix. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا الله. الله لا إله إلا الله. الله لا
Distributed by Excel Films and Records International. Shop 1 Owode Police Station of Fire. Excel to one Itaki roundabout. Along Shekoni Road Ogbomoso. Tabadoju Kojidi Oloda ní Taki. Tóbi mẹ́lẹ̀ tó wà ní Okore Junction Omuaran nípínlẹ̀ Kwara. Telephone 008-135-3988. Báyẹ̀ tún lè máa rí gbogbo orin àti múfì tó jáde níléeṣẹ́ Excel Films and Records International rà ní. Shop EU 18 and 16. Àmì Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde níléeṣẹ́ Excel. Láàmú àríwó báyìí lórí YouTube wa Excel TV. Ẹ kílíkì lórí ẹ̀kẹ́ rí ẹ̀rọ wọ.